A kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ní àǹfààní láti máa wo fídíò tá à ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ sì káàbọ̀ sórí ìkànnì Lovers Arena TV. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé ẹ bá subscribe sí ẹ wọ ẹgbẹ́ rẹ̀ ẹ rà máa gbọ̀kàn níbẹ̀ táwọn lè bá máa pè ní notification bell bá wa tẹ̀ bá yẹ tẹ̀ tán ẹ wọ ẹgbẹ́ rẹ̀ kí ní kékeré kan báyìí wá sàlẹ̀ báyìí ẹ tẹ̀ yóò gbọ́ option mẹ́ta kan wá èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option a lé àti lí táwọn lè bá máa pè ní option all oníkẹ́ bá wa tẹ̀ tẹ̀ bá ti tẹ̀ yín tẹ́kọ́ ẹ̀yànda rẹ̀ ẹ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ibikíbi ní gbogbo ìgbà tí àwọn fídíò sọ̀rọ̀ bá ti ń jáde ẹnu mi àgbẹ̀ má bínú orúkọ mi ò tí ì yí padà Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn ní orúkọ mi lórí fídíò tí mo ṣe lánàá lórí ibi tí ọba kan ti sọ̀rọ̀ nípa Àwùjalẹ̀ àná àṣírí tó wà láàrin Àwùjalẹ̀ àná Ọba Fẹ́mi Awólọ́wọ̀ àtàwọn ará Ìjẹ̀bú fáǹfààní àwọn tábà tí wo fídíò yẹn ẹ ká lọ wo fídíò yẹn àná ni mo ṣe òun ni fídíò tó máa kọ́ rí before ilé tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí bàbá yẹn tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ sílẹ̀ mo sì rò pé etí nìkan kọ́ ni yóò gbọ́ jẹ́ kí n lọ gbé fún àwọn tèmi náà láti wò ó mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ torí pé mo rí àtẹ̀jíṣẹ́ yín tẹ̀fi ṣọwọ́ sí mi nìyẹn lórí WhatsApp mi àti lórí channel gbọ̀ngàn fúnra rẹ̀ pé ọ̀rọ̀ gidi bàbá yìí sọ fáfà náà tó ti wò ẹ lọ wò ó fídíò kan tún rèé tí mo rò pé yóò ṣèwọ pátápátá láǹfààní nípa ọ̀rọ̀ Àwùjalẹ̀ torí pé tá a bá tètè máa pariwo síta báyìí ká má lọ fi iná sùn sórí òrùlé òun ló jẹ́ kí a tètè máa pariwo yìí síta so that wọn tún ní rígi ipò ọba nígbà tó jẹ́ pé ifá ọ̀dẹ̀ èèyàn ọba mọ́ ó sì jẹ́ pé àwọn government council dẹ̀ ló ń yọ ọba nísìnyí tó bá yẹ pé lótìtọ́ àti lódodo ni ọba tọ́ sí Daddy K1 the ultimate kan fún wọn tó bá sì jẹ́ pé àwọn kò sì tọ́ sí wọn lẹ́ẹ̀kejì kan tó fún wọn ó ti yé yín báwọn o fídíò kan rèé tí fẹ́ fi hàn yín ní kòpẹ́kòpẹ́ máa fẹ́ kí gbogbo àkájọ jókòó kájọ wo fídíò yìí Balógun Èkó àwọn ló ní fídíò yìí wọ́n sọ̀rọ̀ wọ́n tú pẹpẹ rọ̀ wọ́n tú sílẹ̀ wọ́n á rò pé kó má jẹ́ pé tí mi nìkan ṣo ní ò gbọ́ jẹ́ kí n fi tó eyín èèyàn kí n fi tó yín létí ní kíákíá jẹ́ ká lọ bá wọn wo fídíò yìí ó yá. bẹ́ẹ̀ búwa kò lè dùn wá bẹ́ẹ̀ búwa kò lè dùn wá ìpá tí ẹ ń pò ṣe lásán èébú tẹ́ ẹ bú wá yẹ̀yẹ́ yín o. Alhaji King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn tí wọ́n bá ń wá ẹni tí Ọlọ́run bá kẹ́jù ẹ wà lára wọn tó bá ń wá ẹni tí Ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ sí jù nílé ayé yìí ẹ jẹ́ ìkan ní inú wọn ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn ìdí tó ṣe jẹ́ pé gbogbo ibikíbi báyìí lẹ máa ń fẹ́ tojú bọ̀ gbogbo ibi tẹ́ bá dẹ̀ ti tojú bọ̀ rí ibẹ̀ máa ń dàrú ni Ọlọ́run bá kẹ́yìn débi pé ẹ kì í dọ̀bálẹ̀ kí ọba kankan mọ́ ẹ máa ń nawọ́ sí wọn ẹ máa ń gbà wọ́n ní ọwọ́ ni Ọlọ́run bá kẹ́yìn débi pé kò sí ibi tí ẹ lè travel dé in fact ẹ travel ju pilot mi lọ Ọlọ́run bá kẹ́yìn débi pé the best of the best obìnrin òun lẹ ti bá sùn Ọlọ́run bá kẹ́yìn ẹ tún ṣe abiyamọ ẹlòmíì ń ṣe iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pé owó tóun bá pa ẹ̀yin lòun fẹ́ wá kó fún Ọlọ́run bá kẹ́yìn débẹ̀ obìnrin míì ń dúró pé bẹ́ẹ̀ ṣe rí kùjẹ́kùjẹ́ yìí òun yìí máa bímọ fún yín obìnrin míì ń dúró pé sẹ́ẹ̀ kóun tó kú òun máa bá yín ní nǹkan ṣe pọ̀ ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn
ìdí tẹ́ ṣe ń ranjú mọ́ Àwùjalẹ̀ nìyẹn. Kò sí nǹkan méjì tẹ́ fẹ́ fi Àwùjalẹ̀ ṣe. Ẹ fẹ́ fi rán oró ni. Ẹ fẹ́ fi rán oró gbogbo àwọn tí wọ́n búlì yín. Ìgbà tẹ́ ń dàgbà, nǹkan burúkú, gbogbo nǹkan burúkú ayé yìí, òun lẹ ti bá wọn ṣe. Wọ́n dẹ̀ ní wọn ò fẹ́ ọba tó máa fi àpèrè ṣe retirement, ọba tó máa mú development wọ ìlú. Ìgbà tí Síkírù Adétọ̀nà máa jẹ ọba, àbúrò bàbá ẹ̀ ni ọba tọ́ sí 65 years ago, ṣùgbọ́n wọ́n ní kò kàwé. Ìdí tí àwọn bàbá Odùtọ́lá tó ṣe lọ mú Síkírù Adétọ̀nà wá nìyẹn, torí Síkírù Adétọ̀nà school bàbá Odùtọ́lá ló lọ. Àwọn bàbá Òkúnọ́wọ̀ wọ́n dẹ̀ ṣe kí ni, wọ́n gbárùkù tì pẹ̀lú àwọn bàbá Ṣónibárẹ̀. Ó dẹ̀ fi ọmọdé ó fi jẹ́ tó fi dàgbà. Òun ni ibi tí ẹ̀yin ranjú mọ́ ní èní yẹn. Ṣé ẹ lérò pé akúrí ní President Bọ́lá Ahmed Tinubu ni? Wọ́n wá lọ́ọ̀dì irú yín lé àwọn prominent Ìjẹ̀bú lórí, àwọn Ṣọ̀tẹ̀, àwọn Adénúgà, àwọn Balógun Ìjẹ̀bú. Ṣé wọ́n wá gbé irú yín, wọ́n á gbélé wọn ní orí? Tó bá fi yín jọba, àwọn èèyàn máa kó kúrò ní ìlú ni, torí orí ti padà di irú nìyẹn. Fìbí kankan tọmọ wọn ní Ìjẹ̀bú. Dẹ̀ meet up criteria tí àwọn bàbá Awólọ́wọ̀ fílẹ̀ pé kí wọ́n máa fi yan ọba. Ó gbọ́dọ̀ kàwé, ó gbọ́dọ̀ wà upright, ó gbọ́dọ̀ ní integrity, ní ṣíkíní ní inú àwọn character yẹn àti criteria yẹn. Tí wàá fọ́ sí age bracket ẹni tí wọ́n fẹ́ fi jọba, torí wọ́n ti advise àwọn afọbajẹ pé between the age of 40 to 60. Ẹ ti kọlẹ̀kùn wọ 70, ilẹ̀kùn ti mú yín ní ọwọ́. So ẹ gbé ojú kúrò ń bẹ̀, kò kí ń ṣe NURTW. Ẹ̀yin lẹ dàárín àwọn NURTW, ẹ̀yin lẹ dàárín wọn rú. Ẹ̀yin lẹ dàárín àwọn onítíátà rú. Ẹ̀yin lẹ dàárín àwọn Fuman, Fuji Music Artist of Nigeria. Ẹ̀yin lẹ dàárín wọn rú. Gbogbo ibikíbi tí ẹ bá fi ojú sí, tẹ bá ti orí wọ̀, ibẹ̀ máa ń bàjẹ́ ni. Ìdí táwọn èèyàn ṣe ń sá fún yín pẹ̀lú àwọn ọmọ dáadáa tẹ́ bí tí wọ́n ṣe fẹ́ kọ̀ọ̀kan nu wọn, torí kò sẹ́ni tó fẹ́ jẹ́ àná yín, torí you are a self-centered human being. Ẹ máa ń like láti ran oró. Àwọn ọ̀rẹ́ yín tẹjọ lọ sí Jamaitu, wọ́n ní kí n má pè yín ní Wàsíù Oníṣàwòrò lẹ́sẹ̀, tètè pé wọ́n lábìkú ni yín. So kílẹ̀ ń wá nídìí Àwùjalẹ̀? Ní ìwà tó dáa, ẹ máa ń sọ̀rọ̀ jàùjàù. Ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ sí odindi ọba Olúwo, tẹ́ yẹ̀yẹ́ Olúwo. Ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ṣàǹkà, ọ̀rọ̀ àlùfàǹṣà, tẹ́ sọ sí former governor of Lagos State Akínwùmí Àǹbọ̀dé. Ṣé irú yín wà lóye kó fi jọba? Ṣé tó bá tiẹ̀ gbé fún yín pé Wàsíù gbà o, ṣó yẹ kẹ́ gbà? Àbí bẹ́ ṣe wà tẹ́ bá jẹ́ afọbajẹ, tó bá mú irú kárátà Wasiu Ayinde wá síwájú yín pé kẹ́ recommend fọba, ṣẹ́yìn lè ṣe, ṣẹ́ lè fi irú yín jọba pẹ̀lú ìwà tẹ́ ní lọ́wọ́? Ẹ̀yin tí ẹ lè manage matrimony, ẹ lè manage obìnrin kan fún ọdún kan, oṣù kan ò lọ, ká má gbọ́ nǹkan kan ní orí yín, drama ti pọ̀ jù. Ṣé irú yín wá ni wọ́n máa lord lé àwọn prominent people of Ìjẹ̀bú lórí? Àwọn orúkọ tẹ kólẹ̀, wọ́n ní kẹwàá defend díẹ̀ torí gbogbo document ni wọ́n ní lọ́wọ́. Pálí tẹ fi travel 86, èyí tẹ fi travel lọ London ní 87, èyí tẹ fi lọ sí hajj ní 89, èyí tẹ lò lọ sí Amẹ́ríkà 92, 93, tẹ wá padà lọ sí London. Wọ́n ní copy ẹ̀ lọ́wọ́ o, wọ́n ní kẹwàá defend díẹ̀ torí kì í ṣe anífowóṣe mọ́, Marshal ń jẹ́. Báwo lẹ ṣe arrive dé orí Marshal? Ẹ kó sworn affidavit wá, kẹwàá defend èyí tó jẹ́ orúkọ yín nínú gbogbo ẹ̀, torí ìgbà tójú ń pọ́n yín, nǹkan oríṣiríṣi nǹkan burúkú lẹ ti gbélé ayé yìí ṣe.
bàbá yín Musa Àdìsá ló ń jẹ́ ẹ̀túwá ló ń jẹ́ Musa. Ìjẹ̀bú ò kì í jẹ́ Musa o, Haúsá ò dẹ̀ kì í jẹ́ Àdìsá. So ta ló bí Àdìsá Anífowóṣe? Ta ni bàbá tó bí bàbá Àdìsá? Àdìsá ló bí Wàsíù. Ta ló bí Àdìsá? Ta ni bàbá bàbá ẹ̀? Ibo nìdílé yín? Ibo lágbolé yín? Ẹ tọ́ka sí kọ́ lọ bèrè yín bẹ̀. Kò ń ṣe ilé Ojúṣàgbọ́lá tẹ kọ́ o. Ilé tẹ ti ṣẹ̀wá tẹ ti jáde. Torí Fìdípọ̀tẹ̀ tẹ́lẹ̀ tọmọ́ 18th century ni orúkọ Fìdípọ̀tẹ̀ jáde. Fìdípọ̀tẹ̀ aka ni kò kí ń ṣe orúkọ èèyàn, ọba tó fi ìdí ọ̀tẹ̀ polẹ̀. Torí gbogbo àwọn èèyàn tó bá dìtẹ̀ pẹ̀lú ẹ̀ ó máa ń kọ́ńkà wọn ni. Ìdí tó ẹ nickname ẹ̀ ní Fìdípọ̀tẹ̀ nìyẹn. So a lè trace ìran yín mẹ́rin back to 18th century. Ta ló bí Musa? Bàbá yín Àdìsá. Ta ló bí bàbá? Ta ni bàbá bàbá ẹ̀? Ìyẹn ló ní kẹ́ wá sọ o, kò ń ṣe pé kẹ́ máa kọrin pé entitlement yín tán mọ́ wọn ní ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ti ń jẹ ọba. So ẹ má fi ọkàn sí wọn ò fẹ́ yín bẹ̀. Ìdí tẹ́ rí pé kò sí ẹ̀dá kan tó bọ́ta láti sọ pé yes òun tọmọ Wàsíù. Àmọ́ àbúrò bàbá yín, àmọ́ ẹ̀gbọ́n bàbá yín, àmọ́ àbúrò títí yín, àmọ́ ẹ̀gbọ́n yín. Ẹ kó wọn jáde kó wá defend yín. Wọ́n ní tẹ́ bá tó kẹ́ máa bọ̀ nílé ńlá. Àbí? Ẹ káàbọ̀ padà ọ̀rọ̀ ẹgbẹ́ lẹ́nu bàbá yìí. Ẹ̀yin fans mi. Ojú tẹ̀yin bá fi wò ẹ fi ṣọwọ́ sí comment bíyá òótọ́ ọ̀rọ̀ ni bàbá yìí sọ àbí kò ń ṣe òótọ́ ọ̀rọ̀. Ẹ mọ̀ pé wọ́n ní bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá gẹ́gẹ́ bí àṣà mi. Wọ́n sì sọ pé àrọ́bá sì ni bàbá àtàn. Kòwé jẹ́ ti ẹ̀yin àgbàlagbà tó wà nínú ilé tẹ̀ ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Bó bá ṣe yé ẹ̀yin sí ọ̀dọ̀ lèmi, ìyẹn tẹ̀ sínú comment. Èmi á kà. Kódà ní ọ̀la á láǹfààní láti pe àwọn bàbá kan jọ ní ọ̀la láti bá wọn sọ̀rọ̀. Ẹ láǹfààní láti wo àwọn bàbá kan ní ìwòye ọ̀la. Ẹ láǹfààní láti wo àwọn bàbá yìí. Mo ti kàn sí wọn. Mo mọ̀ pé àwọn mọ̀ jù àwa lọ. So máa ń fi fídíò léde lọ́la. Ẹ gbọ́rọ̀ tí bàbá yìí sọ. Lẹ́ẹ̀kan sí tó bá yẹ pé ìgbà kọ̀ọ̀kan yín rèé lẹ́yìn yóò máa darapọ̀ mọ́ ìkànnì yìí. Ìkànnì Lovers Arena TV ìkànnì tí ẹ já sí yìí. Mo bẹ̀ yín máa subscribe sí. Ẹwẹ̀ ẹgbẹ́ rẹ̀ òun kò ní wá kankan. Ẹ ra máa kankan níbẹ̀. Táwọn olóyìnbó ń pè ní notification bá wa tẹ̀. Ẹ like fídíò ìtàn wò lọ́wọ́lọ́wọ́ yìí kò ní wá kankan mọ́ mi àti dájú mi. Ẹ jọ̀ọ́ bí bá ṣe ń tẹ̀ ní tìǹbù ṣe máa dùn wípé èèyàn ẹ̀ ń fẹ́ títí wa lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń fẹ́ títí wa Ọlọ́run Olódùmarè yóò máa fẹ́ títí ẹ̀yin náà. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn náà ní orúkọ mi. WhatsApp number mi lẹ́nu tí màá bá ń sàlẹ̀ yẹn fún àwọn tó bá fẹ́ send message sí mi àbí ẹ rí fídíò kan tẹ́ rò pé bí yóò wúlò fún mi ẹ sì rò pé bí ká lè pẹ̀kẹ́lù pẹ̀lú àwọn àgbàlagbà yìí ẹ lè send ẹ̀ sí mi. Bẹ́ẹ̀ ni orúkọ mi ò yí padà Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn lẹ́ẹ̀kan sí sì kí wá pé àkókò pọ̀ ṣìṣìn ọdún àsìkò Sunday òní happy Sunday o yóò yẹ wá kò ní yẹ ilẹ̀ gbogbo àdúrà tá a bá gbà lọ́jọ́ ni yóò gbà lágbára Ọlọ́run ní ilé ìjọsìn ní o ní mọ́ṣáláṣí ní o kódà nílé awo ní o gbogbo pátá ni yóò gbà pàtó ẹ pé Ọlọ́run là ń pè gbogbo náà ni yóò gbà. Ẹ ṣeun lẹ́ẹ̀kan sí ó dàbọ̀ ó dìgbà kan náà ná.